Kamo àbí kí ni wọ́n ti ń porúkọ ẹ̀. Ó máa gangan o. Orí ẹ̀ máa ti dàrú o. Ó máa ṣí ere gan o. Jọ tún bá gbé Lizzy Anjorin sí ẹ̀gbẹ́ ìyá tó bí ẹ ní ọmọ. Jọ nítorí Ọlọ́run, ìrọ̀kọ́ ni wọ́n jọ máa jẹ́. Ṣé o ti rí látijọ́ tí Lizzy Anjorin àti colleagues wọn tí wọ́n jọ ní issue ní industry. Ṣé o rí kí n bá wọn fẹ́nu sí rí? Tó fi pé kò sí tó kàn mí. Tó bá wọn ni wọ́n mọ bí tí wọ́n ti ń jọ bára wọn bọ̀. Torí pé wọ́n lè dá handle lára wọn. Ó wá fẹ́ ṣe skit. Ó mọ bóun tó fi lè promote movie ẹ. Ó wá ń try láti subject ẹnìkan sí bully. Ó ti ń ya wèrè o. Àwọn tó dẹ̀ ní ẹ̀sìn, wọ́n rí ẹ̀sìn wọn ò pè é sákìyèsí torí tí Lizzy bá bẹ kọwọ́ bọ̀, ẹ̀mí ọ̀tẹ̀ á fẹ́ bọ́. Tí Lizzy bá bẹ gbé style ti ẹ̀ dé, ẹ̀mí ọ̀tẹ̀ ẹ̀mí ẹ̀ á fẹ́ bọ́. Tó ló ń ṣe bí olórí burúkú sí mi ìmọ̀ tó fọ́ọ̀nì lára ẹ̀ tí ó bá kí ń ṣe àwọn èèyàn tó jẹ́ pé àbòsí ti ba ayé wọn jẹ́. Àwọn èèyàn wa tó jẹ́ pé nínú àwọn èèyàn títí wọn ò kì í rí tó dá ni wọ́n máa gbé ọmọ ní skit maker tí ò mọ nǹkan kan nípa movie, tí ò mọ anything, tí nǹkan ẹ̀gọ́ ò fọ́ ní tó máa ní kó wá máa ṣe fíìmù. Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ ju èébú lọ, ju èpè lọ jàre. Níbi tí àwọn apá wà, níbi tí àwọn bàbá kan báyìí fẹ́ mi, bàbá yẹn Sandman ni bàbá yẹn ń gbà kan. Ó wà ń bẹ́ẹ̀. Tó pé àwọn ilé bá ń ṣe kọ́mẹ́dì wọ́n máa ń rí ni. Àwọn àyànfẹ́ Adékúnlé gbogbo wọn wà ń bẹ́ẹ̀. Àwọn ni wọ́n fún yín ní platform tó jẹ́ pé ẹ mọ̀ lóun lẹ ṣe kọjá yẹn sáwọn tí ó yẹ kẹ́ kọjá yẹn sí. Èmi ò ní kó má kọjá yẹn sẹ́nìyàn kan. Ṣó rí Lizzy Anjorin. Ṣó rí Lizzy Anjorin jọ́ tó bá tún dánwò orí burúkú ìwò láyé o ti eléyìí tó tiẹ̀ ọkọ ṣe yìí o ti ṣe mistake. O ti ṣe mistake kí ni mo sọ fún ẹ? Torí tí ó bá bẹ̀ kọ wọ́ ẹ̀bọ̀ tán láyé ẹ̀wà ní kí ló wáyé sí. Torí ẹ̀ ni ò ṣe kí n lọ fún yàn. Torí ẹ̀ ni ò ṣe kí n dá sí téèyàn. O máa rí òlérí kí n jáde kí n bọ́ àǹtí Ìyábọ̀ Òjó. Kí n sọ pé Ìyábọ̀ Òjó kìíní kan yẹn kò sí tó kàn mí. Torí Lizzy ò ní rányàn, ó lè dájẹ́ pẹ̀lú bọ́ ẹ̀yin mi tẹ́ bá fẹ́ ṣe bí olórí burúkú. Ó ti ẹ̀ jẹ́wọ́ tó wọ́n pè ní ọmọ Kamo yìí. Ó kéré gan. Sírú èmi ká tó wá sọ pé Lizzy Anjorin ó ti ya wèrè ní. Nǹkan tí ó máa ń sọ, ó ní wọ́n wá fi ń ṣe content. Ṣé o mọ̀ pé fẹ́ kó bá rẹ̀ ní ṣá? Tó bá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ẹbí ẹ̀sìn, àwọn tó ní ẹ̀nìsìn, wọn ò pè sáké tó bá bẹ̀rẹ̀ sí ní gbé wọn tí wọ́n ń sọ tí ò dá lórí wọn lórí social media. Tí Lizzy bẹ̀rẹ̀ sí ní kọwọ́ bọ̀, wọ́n á ní Lizzy dé ó ń ṣépè. Òun subject to bully sí, kó má sọ̀rọ̀. Ṣé o bẹ́ẹ̀ mi tí mo dákẹ́ tí mo wọ everything tí mo ń lọ mi látọjọ́ obì àmì ìlọ́rọ̀ lẹ́nu ni. Ṣé o gbádùn ṣá, ṣé o mẹ́ni? Ṣé o ń fura ni? Àìsọ̀rọ̀ mi kò kí ń ṣe tójú òkú kò sí tó kàn mí pẹ̀lú Lizzy àti àǹtí Ìyábọ̀ Òjó. Kò sí tó kàn mí. Àwọn wọn mọ bí tí wọ́n ti ń bá àwọn bọ̀. Ṣé o normal ṣá? Eléyìí tó ń ṣe yìí tètè kó wá bó ṣe máa bí àǹtí yẹn kó tó léètì fún ẹ. Tó ẹ̀yin ìjọba àgbà ti gbọ́ àwọn èyí tí arákùnrin sọ nípa ìjà tó ṣẹlẹ̀ láàrin Kamo àti Lizzy Anjorin tó fi kan Ìyábọ̀ Òjó ẹ̀yìn wa. Kí ni o ti ẹ lérò lórí ọ̀rọ̀ arákùnrin yìí o? Kó wá bó ṣe máa bẹ sister Lizzy kó tó léètì fún ẹ. I won't say more than that.